Gbogbo ọkùnrin pátápátá tí ẹ ò nítẹ́lọ́rùn tó jẹ́ wípé tí a bá ní ká sọ múfì tí a pe àkọlé rẹ̀ ní "Ọ̀kan ṣoṣo" yìí, a máa rí ẹ̀kọ́ bíi méjì àbí mẹ́ta kọ́ fún ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé ẹ kò ní ìtẹ́lọ́rùn, tó jẹ́ pé ìtẹ́lọ́rùn obìnrin ẹ kò ní rárá àti rárá mọ́ rárá at all. Especially ẹ̀yin tí ẹ bá ti ní owó díẹ̀ lọ́wọ́ báyìí. Owó díẹ̀ tẹ ní yẹn tó yẹ kí ẹ fi máa monitor ìyàwó inú ilé yín, eléyìí tí ṣe ìyálé inú ilé yín, tó yẹ kí ẹ máa monitor rẹ̀, tó yẹ kí ẹ máa tọ́jú ọmọ ọlọ́mọ tó bá yín jìyà láti day one ọjọ́ ayé yín, bóyá ó bá yín gbàrú ni, bóyá nǹkan ló bá yín ṣe ni, bóyá ọjọ́ rírí jẹ, àbọ́jọ́ àìríjẹ tí ẹ ò ní nǹkan kan rárá tó dẹ̀ sì wò wípé okay, ọkọ mi leléyìí, kó má ṣẹ̀sín níta, kó má ṣe wàhálà níta, kí ìdààmú má bá a níta, kó má ṣẹlẹ́yà, kó lè bá a bẹ́gbẹ́ pé tó jẹ́ pé tẹ bá tún ti ń jáde ọ̀hún, á tún mú owó yẹn báyìí, á tún fún yín pé "Gbà, baby fi dàpò." Ìwọ náà máa ṣe bí ọkùnrin níta, wàá máa ṣe bíi pé ìwọ ni olórí ilé níta. Tó bá sọ pé ó yá owó nì nínú ẹbí, ìyàwó rẹ̀ ó ń try, ó ń bọ́ ṣe. Ìyẹn ò kí ń ṣe gbẹ̀rù dání nítorí pé kíni Ọlọ́run tí ó fún ìyàwó yẹn ṣe, ó sì gbé lọ́wọ́ sókè ju ìwọ tó jẹ́ kíni, tó jẹ́ ọkọ lọ níwọ̀nba titi ẹ̀. Kò ń ṣe pé èèyàn náà ní owó lọ́wọ́ tó wá ṣe bẹ́ẹ̀ títí tọ́lọ́run wá gbàdúrà rẹ̀, tí ìyàwó yẹn dúró tì ọ́ títí tọ́lọ́run wá gbàdúrà rẹ̀, tó wá gbàdúrà rẹ̀ tán, tó wá sọ wípé o ò mọ ìyàwó yẹn mọ́, àbí tó sọ wípé nǹkan tó kù ni pé kí o máa fẹ́ ìyàwó le bí a ń fẹ́ ìrà nínú ṣúgà, kí o máa fẹ́ ìyàwó le bí a ń ṣa kòkòrò nínú ṣúgà. Bẹ́ẹ̀ ni ìwọ ṣe fẹ́ máa fẹ́ ìyàwó lé ìyàwó rẹ̀. Ṣèbí ìfẹ́ ló ní sí ọ, ṣèbó ní ìfẹ́ rẹ ni. Tí kò bá nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú, a máa wò kó máa rùn pa nígbà tí ó sì nǹkan kan lọ́wọ́ rẹ̀ ni. Ìwọ wá sọ pé torí gbogbo nǹkan tó ti ṣe fún ẹ yẹn, torí gbogbo wàhálà tó dààmú lórí rẹ̀ nígbà tí kò sí nǹkan kan, tó jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kí o máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin inú ilé, tó yẹ kí o máa ṣe gẹ́gẹ́ bí olórí inú ilé, ìyàwó rẹ̀ ló ń ṣe. Ọlọ́run wá tún gbé ọ lọ́wọ́ sókè tán. O wá rò pé nǹkan tó fi máa san òun ni wípé kó o máa fẹ́ ìyàwó le, kó o máa ṣe bó ṣe wù. Àwọn míì máa sọ pé ṣé mo nà ni, ṣé mo fi ìyà jẹ ni, ṣèbí mò ń tọ́jú ẹ̀, ṣèbí mò ń fún ní nǹkan tó fẹ́, gbogbo nǹkan tó ṣe fún mi nígbà tí mi ò lówó lọ́wọ́, gbogbo nǹkan tó ṣe fún mi nígbà tí mi ò wá okay, ṣèbí mo ti ṣe times 2 rẹ̀ fún, ṣèbí mo ti ṣe times 3 rẹ̀ fún. Lóòtítọ́ ni o ṣe, o wà caring, ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó yẹ kó fi appreciate gangan ni pé kí o máa gbé ìyàwó wálé fún. Rárá, kò lọ bẹ́ẹ̀. Ìwọ ọkùnrin tó jẹ́ pé olójú kòkòrò, o fẹ́ ìyàwó kìíní lé ìyàwó rẹ̀, o fẹ́ ìyàwó kejì lé ìyàwó rẹ̀, o fẹ́ ìyàwó kẹta lé ìyàwó rẹ̀, o fẹ́ ìyàwó kẹrin lé ìyàwó rẹ̀. Jọ̀ọ́ nítorí ti Ọlọ́run, kí lo lérò wípé irú ìyàwó bẹ́ẹ̀, kí lo lérò wípé ó máa feel? Ká tí ẹ wá sọ pé ẹni bẹ́ẹ̀, ìyàwó bẹ́ẹ̀ ó gentle, ó ní ìwà tútù pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó gbà ẹ́ láti lè máa fẹ́ àwọn ìyàwó yẹn lẹ̀. Ṣé o rò pé inú rẹ̀ dùn ni? Tí inú rẹ̀ bá ti ẹ̀ dùn, á gbà kámú pé ọkọ ló lórí inú ilé, ọkọ láláṣẹ inú ilé, ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ ń kọ́ ìwọ òbí ẹlẹ́dàá rẹ̀ nítorí pé kíni ẹlẹ́dàá rẹ̀ ló dúró tì ọ́. Bẹ́ẹ̀ ni, sọ wípé kíni àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ wípé tí ọkọ bá jẹ́yàn láyé, tí ọmọ bá jẹ́yàn láyé, ẹ jẹ́ ká wo gìgísẹ̀ ìyá sí ọmọ, ẹ jẹ́ ká wo gìgísẹ̀ ọkọ sí ìyàwó. Báwo ni ìyàwó yẹn ṣe tọ́jú ọkọ ẹ̀ sí títí débi pé ọkọ yẹn ní owó lọ́wọ́, débi pé ọkọ yẹn ní láárí, débi pé ọkọ yẹn jẹ́yàn pàtàkì láwùjọ. Ẹ jẹ́ ká wo ìyàwó. Tó bá jẹ́ pé nígbà tí ò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ yẹn, ìyàwó yẹn ó frustrate ẹ, kò jẹ́ kó wà okay, kò jẹ́ kó gbádùn pé you must do this, you must do this for me. Òun ni, ṣé o ti ẹ̀ máa rí àyè sọ pé o fẹ́ wà okay, débi pé o ti ẹ̀ máa sọ pé okay, let me do this, débi pé nǹkan kan máa wá rọrùn fún ẹ. Ẹ lọ ronú pìwàdà gbogbo ẹ̀yin ọkùnrin. A ò ní rí jù báyìí lọ ní orí Ọmọ́wùnmí Abídèmí TV. Ọ̀kan ṣoṣo. Habib Alágbe ó try, ó gbìyànjú. Ọ̀kan ṣoṣo ni a pè àkọlé rẹ̀. Ọ̀kan ṣoṣo. Ó ń bọ̀ wá láìpẹ́. Ó dàbọ̀.